ẹ̀yin tí ẹ ń jà fún Odùduwà nation ẹ jọ̀ọ́ ẹ já ṣọ́ra pẹ̀lú nǹkan tí báwọn máa jáde lẹ́nu yín. wọ́n mọ̀ wípé ìfẹ́ Yorùbá náà lẹ́ni tẹ́fi ní káyà kò lára orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n tó wáyé wípé ẹ wá ní ìfẹ́ Yorùbá yẹn délẹ̀délẹ̀ ẹ ní máa pètè fún ogun pé gbogbo jà nílẹ̀ Yorùbá. mo wo prógráàmù àlàyé tí wọ́n ń pè ní àròlé bàbá tẹ́ntẹ́n yẹn, ó kọ́ sí prógráàmù wípé tí Nàìjíríà ò bá pín ní 2025 ogun máa bẹ́ sílẹ̀. now Bíbélì sọ pé tú àwọn tó ń ṣe inú dídùn sí ogun káṣẹ́ rí ẹnikẹ́ni yẹn kéèyàn tó bá ti ń pètè ogun nílẹ̀ Yorùbá ogun máa já tìrantìran ni, because ọ̀pọ̀lọpọ̀ yín jókòó sí ìlú òyìnbó, ọmọ yín ò sí ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyàwó yín ò sí ní orílẹ̀-èdè Nàìjíríà, ẹ̀yin náà ò sí ní orílẹ̀-èdè Nàìjíríà, ẹ wá ń pètè ogun sẹ́mu nǹkan tó ń jẹ́ ogun sá. so ẹ máa ròyìn ogun, ẹ máa ru inú àwọn tó wà ní ilé sókè wípé kan jagun kógun bẹ́ sílẹ̀. bẹ́ẹ̀ ẹ̀yin dẹ̀ wà níbi tẹ́yin ti ń gbádùn nínú àlàáfíà lọ, àwa máa para wa. ṣé ẹ rò pé pípara wa tó bá para wa yẹn ló máa jẹ́ kó fún wa ní Odùduwà nation? nígbà tí àwọn Ìgbò tí wọ́n da ogun sílẹ̀ ń gbà yẹn, ẹ jọ bọ́n ṣe para wọn tó ṣé yẹn ní kí UN fún wọn ní nǹkan tí wọ́n fẹ́? ẹ dá mi lóhùn. bọ́n ṣe para wọn tó tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bá wọn jagun gbà yẹn, ṣé yẹn ní kí wọ́n fún wọn ní orílẹ̀-èdè wọn fún wọn? kàkà bẹ́ẹ̀ ṣe ni àwọn orílẹ̀-èdè tó ń tì wọ́n pé ẹ jagun ẹ lọ sógun, iná tó wọ́n fi wọ́n ṣòwò. táwọn yẹn gan ò fẹ́ kógun yẹn parí torí wọ́n ń ta nǹkan ìjà fún wọn. táwọn yẹn gan àwọn countries ò fẹ́ kí ogun yẹn parí torí àwọn tí ń ṣe kí ni àwọn ń ta nǹkan ìjà fún wọn pé ẹ̀yà ẹ máa fi lè jagun. so nígbà tẹ́ bá ń sọ pé kógun jà mọ́ni ẹ jọ àwọn nǹkan tí a bá bàjẹ́ yẹn ẹ mọ iye ọdún tó máa kọ́ ẹ̀sọ́ láti fi túnṣe padà. ẹ dá mi lóhùn. àbẹ̀rù pé ogun dàbí yín ó dàbí ẹ̀kọ́ ni. so ogun kọ́ ló yẹ kẹ́ máa pète, ogun kọ́ ló yẹ kẹ́ máa pète, kì í ṣe kẹ́ máa sọ pé ogun máa bẹ́ sílẹ̀ ẹ fẹ́ jagun. so àwa ní ẹbí sí orílẹ̀-èdè Nàìjíríà sí ilẹ̀ Yorùbá yẹn, ṣé inú wa á dùn kógun bẹ́ sílẹ̀? answer me. so ọkàn wa máa balẹ̀. ẹ̀yin ti rí opportunity àti kó ìyàwó tí àtọmọ yín kúrò nílé wọ́n ti wà lákàtà yín, but wọ́n tọ̀ fẹ́ ní tí ìyàwó òsì lákàtà ẹ̀ tọ́mọ òsì lákàtà ẹ̀ ẹ bá fẹ́ kó rẹ̀ bẹ́ẹ̀ báyìí kó jọ yín kó máa pète fún ogun pé kógun jà tó mọ tó jẹ́ òtún ọmọ ẹ̀ tó jẹ́ òtó àwọn ẹbí ẹ̀. no kò make sense bẹ́ẹ̀ yẹn. so ẹ jọ because èmi personally téèyàn bá ti ròyìn pètè ogun lẹ́gbẹ̀ẹ́ mi, èmi gan máa ń gbàdúrà àti ẹni yẹn ni pé kọ́dọ̀ ń jẹ́ kógun ja ẹni yẹn tìrantìran ẹ̀ tẹ̀bítẹ̀bí ẹ̀. so ẹ má sọ̀rọ̀ ogun, ìfẹ́ orílẹ̀-èdè ìfẹ́ ìran wa la ní tá a fi sọ wípé a fẹ́ kíyà jẹ Yorùbá, pé kàkà kíyà jẹ Yorùbá kákó ya kó lára orílẹ̀-èdè Nàìjíríà yà ìyẹn wà òkè ṣùgbọ́n ẹ̀rù náà ràn mí tẹ́lẹ̀ fi ya láì tàjẹ̀ sílẹ̀ láì pètè ogun. ó yẹ kọ́ra àwọn Ìgbò kọ́ wa lọ́gbọ́n. ok ẹ wo bí Èkó ṣe dáa tó, bí Lagos ṣe dáa tó. ẹjọ́ tógun bá wá jà gbogbo wọn tẹ́ rí yẹn ṣé wọn ní bàjẹ́? bá tó bá wá bàjẹ́ kí ló kù fún wa? ẹ wo bí Ìbàdàn ṣe dáa tó, ẹ mọye dúkìá tó máa bàjẹ́. àwọn tó pé wọn fẹ́ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ mọye dúkìá tó máa bàjẹ́, ẹ mọye ẹ̀mí táwa tún lọ sí. ẹ lọ wo ṣé South Sudan lénìí nígbà táwọn náà fẹ́ ya lọ táwọn náà ń jagun tán para wọn. Then the country still remain one of the poorest country in the world. because gbogbo nǹkan náà ti bàjẹ́, wọ́n ti pa àwọn èèyàn, wọ́n ti ṣe kinní kan. so ẹ má pètè ogun mi ní kí ẹ má agitate fún Yorùbá nation, but pé ogun yẹn ló bí èmi nù. ẹ jọ̀ọ́ Ọlọ́run jẹ́ ká rógun àjọmọ̀dé lórúkọ mi. yẹrẹ tó dàbọ̀.